Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn Àgbéyìnga Ṣèyí lọ́ba fún àánú àti ojúrere ní àlá tí a rí gbà láti rí ọjọ́ àbámẹ́ta èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkẹfà. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa lẹ jẹ́ kó wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fún ara wa ni ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àtara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé pípàṣẹ ìyanu rẹ, pípàṣẹ ìyanu rẹ. Àmú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun, nítorí ó mọ ohun tí ń bẹ nínú ènìyàn. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ní ìjọ́ kẹta a sì pè Jésù kan ní Kánà ti Gálílì. Ìyá Jésù sì ń bẹ́ńbẹ̀. A sì pè Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún wọn pé wọn kò ní wáìnì o. Jésù wí fún un pé kí ní í ṣe tèmi tirẹ̀ obìnrin yìí? Wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe. Ìkòkò òkúta omi mẹ́fà ni a gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn ó gbà tó ìwọ̀n ládùúgbò méjì tàbí mẹ́ta. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọ̀nyí. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù jáde nísinsìnyí kí ẹ sì gbé tọ̀ olórí àsè lọ. Wọ́n sì gbé tọ̀ lọ. Bí olórí àsè sì ti tọ́ omi tí a sọ di wáìnì wò, tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀. Olórí àsè pe ọkọ ìyàwó. Ó wí fún un pé olúkúlùkù ènìyàn máa ń kọ́ gbé wáìnì rere kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá sì mu yó tán. Nígbà náà ni ìmú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá, ṣùgbọ́n ìwọ pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ń ṣe ní Kánà àti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí Kápánámù. Òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọn kò sì gbé ibẹ̀ ní ọjọ́ púpọ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Bíbélì kíkà wa tòní sọ ìgbéyàwó Kánà àti Gálílì fún wa. Nígbà tí wáìnì tán ní ibi ìgbéyàwó, Màríà sọ fún Jésù ní ìrètí pé yóò ṣe ètò ọ̀nà àbáyọ. Ẹ̀wẹ̀, Jésù dáhùn pé wákàtí òun kò tíì dé o, ṣùgbọ́n Màríà gbọ́dọ̀ ti rẹ́rìn-ín kí ó sì mọ̀ nínú ara rẹ̀ pé ọmọ, wákàtí rẹ̀ yóò dé lálẹ́ yìí. Ó sọ fún àwọn ọkùnrin náà pẹ̀lú ìgboyà, ohunkóhun tó bá ní kí ẹ ṣe o, kí ọjọ́ tó lọ nísinsìnyí. Ó lè pàṣẹ ìyanu kan láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó lè gbàdúrà lọ́nà tó jẹ́ pé ìwọ yóò mọ̀ pé Ọlọ́run ti gbọ́ àti pé ìyanu rẹ̀ wà lọ́nà. Jábésì jẹ́ ọkùnrin tí ó gba irúfẹ́ àdúrà bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. A pè é ní ọmọ ìbànújẹ́ àti ìrora. Àfi ìgbà tí ó wí pé ó tó gẹ́ẹ́, ó ké pe Ọlọ́run kí ó sì yí ayé òun padà. Ó sì mú ìbéèrè rẹ̀ ṣẹ. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún fún mi nítòótọ́ o, kí o sì sọ agbègbè mi di ńlá o, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí o má sì jẹ́ kí èmi kí ó rí ibi o, kí èmi má rí ìbànújẹ́ o. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Ìwé Kíróníkà kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá. A kò mọ bí Jábésì ṣe gbàdúrà pẹ́ tó, ṣùgbọ́n a mọ èsì àdúrà rẹ̀. Ọlọ́run yí ìtàn rẹ̀ padà ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Ohunkóhun tí o ti ń dúró fún ìgbà pípẹ́ yóò wá ní kíákíá báyìí.
àmín. Láti pàṣẹ ìyanu rẹ, o gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń gbàdúrà kíkankíkan àti bí a ṣe ń tẹra mọ́. Jákọ́bù sọ pé àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára. Ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 16. Ní àsìkò ìsìn ẹ̀mí mímọ́ kan ní ìlú Ìràpadà, mo ju ọwọ́ mi bí mo ṣe dúró lórí pẹpẹ. Ìyanu sì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ó ṣeé ṣe fún àwọn olùṣọ́ àgùntàn kan tí ó rí ohun tí ó ṣẹlẹ̀ láti máa wòye, kí ló dé tí èmi náà kò lè ju ọwọ́ mi kí iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀? Ọlọ́run kan náà tí ọkùnrin yìí ń sìn ni èmi náà ń sìn. Èmi náà ń gbàdúrà àti àwẹ̀ déédéé. Ẹ̀wẹ̀, wọ́n lè má mọ̀ pé ṣáájú ọjọ́ náà pé mo ti ń gbàdúrà pé kí iṣẹ́ ìyanu kí ó máa ṣẹlẹ̀ tí mo bá kàn ju ọwọ́ láti bíi ọdún 15. Àwọn nǹkan tí àwọn ènìyàn ń rí tó ṣẹlẹ̀ nínú ìjọ Ìràpadà jẹ́ èrè ìdúróṣinṣin mi pẹ̀lú Ọlọ́run ní ibi àdúrà. Olùfẹ́, má ṣe jẹ́ kí agara dídúró dá ọ pẹ̀lú Ọlọ́run. Pàṣẹ ìyanu rẹ nípa dídúróṣinṣin ní ibi àdúrà. Bí o ṣe ń gbàdúrà, máa kíyèsí àwọn ìtọ́ni ẹ̀mí mímọ́, ṣe wọ́n, ìwọ yóò sì gba ìyanu rẹ láìpẹ́. Kókó àdúrà. Bàbá, ràn mí lọ́wọ́ o láti lè máa ní ìdúróṣinṣin ní ibi àdúrà ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti wà ní ìdúróṣinṣin nínú àdúrà, kí gbogbo àwọn ẹ̀bẹ̀ mi kí ó lè wá sí ìmúṣẹ, kí n sì lè rí èsì sí àwọn àdúrà mi. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ láti lè máa dúró ṣinṣin níwájú rẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.